wọ́n gbọ́ pé wọ́n ní tó bá ṣẹ́yìn pé nǹkan máa ṣẹlẹ̀ kó gbogbo ẹ̀ ń ṣọmọdé náà wọ́n náà lọ́sẹ̀ kó báwọn ọ̀rẹ́ ẹ̀ báwọn ẹgbẹ́ ẹ̀ rìn kó jẹ́ kó gbé ẹ débẹ̀ bọ́ ẹ ń ṣe kò sí nǹkan tó máa ṣe ẹ bíbí máa ń fẹ́. ẹ̀wọ̀n mi ò lè kọ̀rọ̀ sí màmí lẹ́nu o màmí ti sọ fún mi pé tí n bá fi lè ṣe oyún yìí mo máa kú ni mi ò lè fẹ́ kú o. sobi ọ̀rọ̀ àgbàlagbà ni màmá sọ màmá ò sì ní ìjà wa mọ́ ayé ìgbà yẹn náà fi wù gbogbo nǹkan tá à ń sọ yìí oyún tí ò tí ì ká ọ̀sẹ̀ ẹ̀ tó ń torí ẹ̀ nira ẹ̀ lára ó lè jẹ́ tablet ló máa lò tó ń dà lọ hospital gan ṣọ́nà bí yẹ ọ̀rọ̀ màmá lẹ̀ ok ṣọmọdé ni ẹ ni ìwọ fẹ́fẹ́ délé sọ fún màmá pé lọ ṣẹ́yìn ṣe máa sọ fún wọn ni ló ṣẹlẹ̀ tó ń ṣe màmá fi màmá lẹ̀ lórí ọwọ́ wọn lórí ọwọ́ ni gbogbo wọn débẹ̀ náà. tí o ra recharge card tí o ra food àbí alórí pásítọ̀ ọ̀sẹ̀. sùn aláni kò ń ṣe pẹ̀lẹ́. 10,000 naira. Bí ọkọ mi sùn jẹ́ ká sùn pátá. 10,000. tí bá máa ṣe ọ̀sán àti sí bàbá. ó tójú sú mi kí ni mo ṣe kí ni mo ṣe kí ni mo ṣe. ogun ni wọ́n ogun lẹ́yọ̀ tani bá tún kẹ́pẹ́ tó máa yọ mí nínú ogun tí mo kó sí. ṣé mi nìkan ni ṣé mi nìkan ni ṣé mi nìkan ni. ẹlẹ́dàá ṣàánú mi mo fẹ́ sùn ó dà jẹ́ bá mo fẹ́ sùn. a máa lọ sọ́dọ̀ pásítọ̀ lọ́la. èmi sún síwájú ta ni mo ṣe tó. wálé mèrè ẹ̀yin ẹlẹgbẹ́ mi o ẹ ti rí i pé ọwọ́ ti bà á ti kàn yí apá ẹ̀. olórí ẹ wò ìyá tá a fi jẹ kò tí tó. kékeré ló sì rí ìlà ń bọ̀. ṣùgbọ́n ẹ̀yin ẹlẹgbẹ́ mi iṣẹ́ tá a gbélé àbá wọn lọ́wọ́ ṣé ó dẹ̀ ṣe dáadáa. inú mi dùn torí pé èmi ni olórí wa rán. ó dìgbà tí àbá wọn bá parí iṣẹ́ ká tó lè yan igbákejì mi.